bàbá tó bí gbajúgbajà òṣèré nì Baba Ijesha dágbére fáyé láì dúró de ìgbà tí ọmọ rẹ̀ Baba Ijesha yóò jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ó mà ṣe o. ṣé bí ọmọdé bá rin ìrìn àjò lójú àgbà ó lè má padà bá àgbà nílé bí ó bá padà dé. Olanrewaju Omiyinka Baba Ijesha gbajúgbajà òṣèré tíátà náà ló pàdánù bàbá rẹ̀ lẹ́ni ọdún márùndínlọ́gọ́rùn-ún 95 years lọ́jọ́ àbámẹ́ta sátidé. Yomi Fabiyi ẹni tí í ṣe ọ̀kan lára àwọn akẹgbẹ́ Baba Ijesha ló kéde rẹ̀ sọ di mímọ̀ lójú òpó ìkànnì ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ sátidé ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2023 pé gbajúgbajà òṣèré tíátà Olanrewaju tí ọ̀pọ̀ mọ̀ sí Baba Ijesha pàdánù bàbá rẹ̀ Akin Omiyinka lẹ́ni ọdún márùndínlọ́gọ́rùn-ún 95 years. Àwọn ọ̀rẹ́ olólùfẹ́ àti àwọn akin ẹlẹgbẹ́ Baba Ijesha tí wọ́n gbọ́ ìròyìn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí Baba Ijesha kú àsẹ̀yìndé bàbá rẹ̀. Níṣe ni àwọn ènìyàn náà ń káàánú Baba Ijesha pẹ̀lú bí ó tún ṣe wà ní ọgbà ẹ̀wọ̀n tí bàbá rẹ̀ sì tún jáde láyé. Tí a ò bá gbàgbé a ó rántí pé ilé-ẹjọ́ nínú oṣù keje ọdún 2022 ló rán gbajúgbajà òṣèré tíátà ọ̀hún Baba Ijesha lẹ́wọ̀n lórí ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin kékeré kan. Àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèré tíátà nílẹ̀ yìí ti wá ṣe bẹ́ẹ̀ panupọ̀ kí gbajúgbajà òṣèré ọ̀kan lára wọn náà kú àsẹ̀yìndé bàbá rẹ̀ tí ó papòdà tí wọ́n sì wá gbà ládùúrà pé ìṣẹ̀dá olóògbé náà kò ní fi sílẹ̀, yóò máa dáàbò bò ó, yóò sì kó yọ nínú gbogbo ewu. Yomi Fabiyi gẹ́gẹ́ bí ó ti gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ sọ wípé àwọn tó mú àjálù burúkú dé bá Baba Ijesha àwọn nu Ọlọ́run nù. Ó ní àwọn yóò túbọ̀ tẹ̀síwájú nípa gbígbàdúrà fún Baba Ijesha tí àwọn sì nírètí pé ọjọ́ kan yóò jọ́kan tí òtítọ́ yóò fẹsẹ̀ múlẹ̀ tí ìdájọ́ òdodo yóò sì bọ̀ sípò lórí ìdájọ́ náà. Ọ̀pọ̀ àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin tí wọ́n jẹ́ olólùfẹ́ gbajúgbajà òṣèré náà ni wọ́n ti ń fohùn ránṣẹ́ sí Baba Ijesha tí wọ́n sì ń pàrọwà fún pé kí ó mọ́kàn, kí ó ṣe bí ọkùnrin, kí ó gbàgbọ́ pé ewé kan kì í jábọ́ kí ọba òkè kó má mọ̀ sí i. Bàbá tó bí gbajúgbajà òṣèré nì Baba Ijesha dágbére fáyé láì dúró de ìgbà tí ọmọ rẹ̀ Baba Ijesha yóò jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì DRIVETV. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lọ́lọ́kan òjọ̀kan, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Akin Omiyinka. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.